wa káàbọ̀ sórí ètò ẹ̀kọ́ bíbélì ọ̀sẹ̀ yìí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ àti àǹfààní tí ó tún fi fún wa láti rí ọjọ́ ìsinmi ọ̀pẹ mìíràn tí ó bá wa láàyè, tí ó bá wa láyé. Bákan náà là ń kí àwọn àlejò wa pàtàkì tí àjọ̀dọ̀ máa wo ẹ̀kọ́ bíbélì ọ̀sẹ̀ yìí káàbọ̀ sórí ètò ẹ̀kọ́ bíbélì. Ní apá ọ̀tún mi nínú ìborí kan náà àwọn bàbá wa ní Olúwa, ẹ jẹ́ dárúkọ yín fún àwọn tó wò wá nílé. Èmi ni ọ̀gbẹ́ni Olarewaju gbéga ṣeun láti ìjọba St. Bobado Olúwarohunbi. Ẹ ṣé. Bẹ́ẹ̀ náà ní apá àlàáfíà níbi ìborí kan náà àwọn màmá wa láti inú àwọn ìjọba bákan náà. Ẹ jẹ́ bá mi dárúkọ yín fún àwọn tó wà nílé àti ìjọ yín. Orúkọ mi ni arábìnrin Tèmítọ́pẹ́ Laditan láti ìjọ St. Peter Church ní Bobado ní ìlú Ìlọrin. Àkórí ẹ̀kọ́ tí a ti ń wò láti ìbẹ̀rẹ̀ ọdún yìí ni Olúwa Ọlọ́run àti ìjọba àlàáfíà. Ẹ̀ka àkórí tí a wà báyìí ni ìṣẹ́gun Kristi. Orí ọ̀rọ̀ wa tòní ni onírẹ̀lẹ̀ olùgbàlà tó jẹ́ onírẹ̀lẹ̀. Ibi kíkà wa ni Sakaraya orí 9 ẹsẹ̀ 9 sí ẹsẹ̀ 10. Ẹ jọ̀ọ́ ẹ bá mi kà. Yọ̀ gidigidi ìwọ ọmọbìnrin Síónì, ìwọ obìnrin Jerúsálẹ́mù, kíyèsí ọba rẹ ń bọ̀ wá sọ́dọ̀ rẹ, òdodo lé òun, ó sì ní ìgbàlà, ó ní ìrẹ̀lẹ̀, ó sì ń gun kẹ́tẹ́kẹ́tẹ́, àní ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́. Èròǹgbà wa ni láti jíròrò lórí ìrẹ̀lẹ̀ Jésù Kristi nígbà ìjọba rẹ̀ lórí ayé àti láti tẹnumọ́ ìtàn iṣẹ́ ìgbàgbọ́ Jésù nínú tẹ́ḿpìlì Jerúsálẹ́mù. Ìfáàrà ìlérí yìí di mímúṣẹ, ìyẹn ìlérí tí a kà nínú ìwé Sakaraya nígbà tí Jésù gun kẹ́tẹ́kẹ́tẹ́ wọ Jerúsálẹ́mù ní ọjọ́ tí a ń pè ní ọjọ́ ìsinmi ọ̀pẹ. A ṣe àkọsílẹ̀ ìṣẹ̀lẹ̀ náà nínú ìrere mẹ́rẹ̀ẹ̀rin tí a ní. Ìwé Mátíù ni a ó rí yẹn ní orí 21, ìwé Máàkù ni a ó rí yẹn ní orí 11, ìwé Lúùkù ni a ó rí yẹn ní orí 19 ẹsẹ̀ 4 ẹsẹ̀ 29, ìwé Jòhánù ni a ó rí yẹn ní orí 12 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 12. Èyí ni àfihàn ìtàn gbangba sọ pé ìtàn gbangba tí Jésù fi àyè gbà nínú iṣẹ́ ìránṣẹ́ rẹ̀. Ó sì ṣe èyí láti mú ìwé mímọ́ ṣẹ. Nígbà tí Sakaraya sọ àsọtẹ́lẹ̀ yìí nípa Jésù, Alẹ́sándérù gíga tí ó jẹ́ ọba nígbà náà wá sí Jerúsálẹ́mù, àti wípé dídé rẹ̀ mú ìbẹ̀rù wá sọ́kàn àwọn ènìyàn. Ṣùgbọ́n bí ìbẹ̀rù ṣe tó, apá dandan fún àwọn Júù láti yọ̀ kí wọ́n sì wò nítorí pé ọba wọn ti dé. Àmọ́ ṣá, ète wíwá Jésù ni láti mú àlàáfíà wá fún àwọn tí yóò gbẹ́kẹ̀ wọn lé. Èyí yàtọ̀ gbàá sí Alẹ́sándérù. Alẹ́sándérù gun ẹṣin ńlá, ó sì ń fi ìgbéraga darí ogun ńlá. Ṣùgbọ́n Jésù gun kẹ́tẹ́kẹ́tẹ́ ìrẹ̀lẹ̀, ó sì wà ní ìrẹ̀lẹ̀. Àwọn tí ó kí káàbọ̀ jẹ́ àwọn mọ̀jẹ̀sín àti àwọn ọmọ wẹ́wẹ́ tí wọ́n tẹ ìmọ̀ ọ̀pẹ aṣọ wọn sí iwájú rẹ̀ lójú ọ̀nà. Àwọn ènìyàn ńlá ní Jerúsálẹ́mù kò kí káàbọ̀. Jésù ìbá mú ìdájọ́ wá, ṣùgbọ́n dípò bẹ́ẹ̀ ó mú oore ọ̀fẹ́ àti ìdáríjì wá nínú ìrẹ̀lẹ̀. Síwájú sí i, Jésù ṣàfihàn àṣẹ ọba àti àlùfáà rẹ̀ nínú tẹ́ḿpìlì nípa dídá tẹ́ḿpìlì ìjẹ gàba àwọn onípàṣípàrọ̀ owó àti ìjókòó àwọn alọ́nilọ́wọ́gbà àti àwọn tí ń ta ẹyẹ lẹ́nu. Lẹ́yìn náà ni ó mú àwọn aláìsàn láradá. Adúpẹ́ Ọlọ́run fún Jésù Kristi tí ó wá sáyé fún ìgbàlá wa àti láti mú ìjẹgàba àwọn anilára kúrò. Gbogbo aládùá fún gbogbo ojú tó ń wò mí nílé wípé gbogbo ibi tí agbára tó ju tiwa lọ ti ń jẹ gàba lé wa lórí, agbára Ọlọ́run yóò tẹ̀lé wọn ba lórúkọ Jésù. Atọ́nà ìjíròrò wá bẹ̀rẹ̀ béèrè láti ọ̀dọ̀ màmá wa. Wọ́n láti ní ibi kíkà wa. Kí ni pàtàkì ẹṣin àti kẹ́tẹ́kẹ́tẹ́ nínú ìtàn ọmọ ènìyàn? Báwo ni ó sì ṣe lè ṣègbè lẹ́yìn ìrẹ̀lẹ̀ Jésù nínú kẹ́tẹ́kẹ́tẹ́ gígùn tó gùn? Ẹ ṣé ọ̀tọ̀. Wọ́n ní ká wo ìyàtọ̀ ẹṣin àti kẹ́tẹ́kẹ́tẹ́ nínú ìtàn ọmọ ènìyàn. Tá bá wo ibẹ̀ yẹn níbi kíkà wa, wọ́n ní ẹni tó gun ẹṣin, a lè rí bí Jésù ṣe gun kẹ́tẹ́kẹ́tẹ́. Wọ́n ní onígbéraga ó gun ẹṣin. Wọ́n ní ṣùgbọ́n ṣá Jésù fi ìrẹ̀lẹ̀ gun kẹ́tẹ́kẹ́tẹ́ wọ tẹ́ḿpìlì. Tá
ká wò nínú ayé àwọn ọmọ ènìyàn pé kò sí ẹni òmíì kò ní ní nǹkan kan lọ́wọ́ ṣùgbọ́n a máa gbéraga. Ṣùgbọ́n Jésù tó jẹ́ pé òun ló dá wa gan, tó mọ wá, ó wò ó gùn pẹ̀lú ìrẹ̀lẹ̀, ó ní agbára láti gun ẹṣin, ṣùgbọ́n ó wò pé ẹṣin á máa sáré pẹ̀lú ìgbéraga, kò fẹ́ tẹ àwọn èèyàn mọ́lẹ̀, ṣùgbọ́n ó fi ìrẹ̀lẹ̀ gun kẹ́tẹ́kẹ́tẹ́, ó wá rìn ní ìlọ táwọn èèyàn fi ń tẹ́ gbogbo nǹkan sílẹ̀ tí wọ́n torí wọ́n wò ó. Mo fẹ́ ká wo ẹ̀kọ́ yẹn lára Jésù Kristi, torí ọ̀pọ̀ wa ní ayé òde òní gbogbo nǹkan wa nípa ìgbéraga ni. Ṣùgbọ́n ẹ ká wo Jésù, pàápàá jùlọ bá ṣe ń ṣe ìmọ̀ ọ̀pẹ orthodox ìmọ̀ ọ̀pẹ tòní, a fẹ́ ká wo ilé ayé wa láti máa wà ní ìrẹ̀lẹ̀ ká fi wà jọ Jésù. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Àmín. Ẹ ṣé gan. Ìbéèrè kejì pẹ̀lú ìtọ́ka sí Lúùkù orí kẹrin ẹsẹ̀ kejìdínlógún àti Mátíù orí kọkànlélógún ẹsẹ̀ kejìlá sí ẹsẹ̀ kẹrìnlá, níbi tí a ti sọ̀rọ̀ nípa bí Jésù ṣe gbé àwọn onípàṣípààrọ̀ jáde nínú tẹ́ḿpìlì. Wọ́n ní ṣe ìdáláre àwọn ìgbésẹ̀ Jésù nínú tẹ́ḿpìlì Jerusalem gẹ́gẹ́ bí olùgbàlà aráyé. Ẹ ṣe àtọkùn. Ìgbésẹ̀ tí Jésù Kristi gbé nínú tẹ́ḿpìlì ọjọ́run, ìgbésẹ̀ tí ó dára nítorí pé ìdí méjì pàtàkì ni Jésù tó gbé ìgbésẹ̀ náà. Ìdí àkọ́kọ́ òun ní pé láti jẹ́ kí àwọn èèyàn tó ń ta tó ń rà nínú tẹ́ḿpìlì láti jẹ́ kí wọ́n mọ̀ wípé ìwọ̀n tó ń ta ní tẹ́ḿpìlì yẹn tẹ́ḿpìlì ó ṣe ibi tí a ti ń tajà àti ìrajà. Ẹ má ṣe lè lọ olòdì sí ọjà tí wọ́n ń tà nínú tẹ́ḿpìlì, ṣùgbọ́n láti fi ìdí ẹ̀ múlẹ̀ pé ibẹ̀ ìdíkọ́ títajà yẹn kò tọ́ sí wọn láti ta ọjà níbẹ̀. Ìdí kejì òun ni láti mú ìnilára ènìyàn kúrò. Bí àpẹẹrẹ àwọn tó ń tajà nínú tẹ́ḿpìlì bóyá ẹyẹlé ṣékélé méjì àbí ṣékélé mẹ́ta ló gbé jẹpọ̀ ta, ṣùgbọ́n wọ́n á lo àǹfààní pé torí tẹ́ḿpìlì náà ti ń ta, wọ́n á lo àǹfààní láti fi ta ní ṣékélé 5, 6 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìdí ni ẹ ti Jésù fi gbé ìgbésẹ̀. Ẹ ṣé. Àti wípé kò fẹ́ kí ìjẹgàba ó túbọ̀ máa tẹ̀síwájú gẹ́gẹ́ bí a ti ń rí ní inú ayé lónìí, so that á jẹ́ kí àlàáfíà àti ìrọ̀rùn kó bá àwọn ènìyàn. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Àmín. Báwo ni o ṣe lè fi ìwà sí àwọn onípàṣípààrọ̀ owó àti olùta ẹyẹlé wé ìṣẹ̀lẹ̀ inú àwọn ìjọ òde òní kan tí ìwàásù wọn dá lórí ọrọ̀ níní nìkan? Ṣé rí wọ́n ní bá ṣe lè fi wé àwọn ìwàásù ó ti pọ̀ gan lóríṣiríṣi láyé òde òní, ṣùgbọ́n èmi á gbàdúrà pé Ọlọ́run á kó wa yọ nínú ẹ̀. Nǹkan tí mo rí náà ní pé àwa ènìyàn gangan la mú ìtẹ́lọ́rùn. A ti rí oríṣiríṣi ìwàásù, a mọ èkó ṣe irọ́, àtúntẹ̀lé irọ́. Àwọn èèyàn wa wọ́n ti lọ síbi pé in fact wọn ò fẹ́ kúrò nínú ìlànà irọ́ sínú òtítọ́ nítorí inú tí wọ́n fẹ́ jẹ àti nǹkan tí wọ́n fẹ́ fi ná nínú àpò wọn. Nítorí àwọn tó ń pàṣípààrọ̀ oríṣiríṣi ó ti pọ̀ gan. Tá bá ní ká wò lóríṣiríṣi, àárá àwọn èèyàn Ọlọ́run, àwọn tó jẹ kó wàásù rere fún wa, a rí pé nídìí pé owó àpò wa ni wọ́n fẹ́ nǹkan kan bá wọn. A dẹ̀ rí àwọn èèyàn wa tó jẹ́ pé ọ̀lẹ ló wà nínú ló ń ṣe wọ́n. Torí ìgbà míì mo máa ń sọ fáwọn èèyàn pé ẹ jẹ́ ká gbàdúrà. Tá bá gbàdúrà fún ara wa, gbogbo wa gan la níṣòro. Àwọn ta ló ń bá gan wọn níṣòro. Ṣùgbọ́n nípasẹ̀ bá ṣe ti lọ bá wọn, wọ́n á ti read mind wa, wọ́n á ti kó ọkàn wa pẹ̀lú irọ́ pípa àti nǹkan tó ń ní lọ́wọ́. Wọ́n bá lọ́ wa lọ́wọ́. Ṣùgbọ́n àwa náà torí ọ̀lẹ ni wá. Ìgbà tó bá ti ní ká kó 10,000 ẹ̀ náà lákólẹ̀ tó wọ́n máa bá a yanjú ìṣòro. Ṣùgbọ́n ṣá ibi tó jẹ́ wọ́n ti gbàdúrà, ó yẹ gbàdúrà, ẹ lọ ka Psalm 23, ẹ ka Psalm 21. Wọ́n á wò pé kò máa ka Psalm yìí ti pọ̀ jù. Ṣùgbọ́n màá gbàdúrà Ọlọ́run á ràn wá lọ́wọ́, á fi bí òtítọ́ á fi múlẹ̀. Àmín. Ẹ ṣé. Nígbà tí àwọn aláìní àti àwọn ọmọ wẹ́wẹ́ ń kígbe Hòsánà tí ó túmọ̀ sí gbà wá nísinsìnyí sí Jésù, kò tẹ́ àwọn olórí àlùfáà àti àwọn akọ̀wé lọ́rùn. Báwo ni o ṣe lè sọ èyí mọ́ ìbáṣepọ̀ láàrin àwọn adarí àkókò yìí àti àwọn ará ìlú wọn? Ta ni ó lè gbà wá là lọ́wọ́ àwọn ìdarí onípayà? Ẹ ṣe àtọkùn. Gẹ́gẹ́ bí a ti rí wọn sọ pé àwọn aláìní
àti àwọn ọmọ ẹlẹ́gbẹ́ wọ́n kígbe Hosanna Hosanna fún ẹni tó máa gbà wọ́n ṣùgbọ́n bàtà wọ́n kígbe Hosanna Hosanna fún ẹni tó máa gbà wọ́n àwọn olórí wọn wọ́n dá wọn lẹ́kùn wọ́n fẹ́ kí wọ́n kígbe Hosanna kí lè di ìdílé pé wọ́n mọ̀ pé tí wọ́n bá gbà wọ́n àwọn arábí wọn máa bọ́ kúrò lọ́wọ́ amúnisìn àwọn ìjọba amúnisìn àwọn ṣùgbọ́n àwọn olórí wọn kàn fẹ́ kí nǹkan bẹ́ẹ̀ kó wáyé ìyẹn lọ́sẹ̀ ń pa wọ́n lẹ́nu mọ́. Ìdí kejì ó ní pé àwọn ènìyàn náà gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà wa lónìí àwọn ènìyàn lágbẹ́kẹ̀lé ènìyàn lẹ́ra ara lágbẹ́kẹ̀lé àwọn olórí wa àwọn pásítọ̀ àwọn politician àwọn lágbẹ́kẹ̀lé gẹ́gẹ́ bí àpẹẹrẹ nígbà tí ìjọba Buhari tó fẹ́ wọlé ìjọba tó fẹ́ wọlé ìjọba Jonathan ló wà nílẹ̀ ìgbà ń parí pé a fẹ́ ìjọba Buhari a fẹ́ change ìyípadà ṣùgbọ́n a rí àṣẹ̀gbọ́ ìyípadà náà lọ́jọ́ tó lè tó túmọ̀ sí pé ènìyàn lágbójúlé tó pé nígbà yẹn ni a máa ń kígbe sí Ọlọ́run ní pípọ́ lọ́ yàn fún wa ẹni tó máa darí wa àníwà nínú ìkọta wà nílẹ̀ lórí Nàìjíríà nǹkan tó ṣẹlẹ̀ sáwọn àwọn arábí náà ni torí pé kí ni àwọn ènìyàn ní wọ́n gbẹ́kẹ̀lé ẹni tó lè gbà tó jẹ́ Jésù Kristi Olúwa òsìgbàládùn àìpé Ọlọ́run fún wa ní agbára àti òkun láti máa ṣe gẹ́gẹ́ bọ́lọ́ ti fẹ́ nínú ayé. Ẹ ṣe orí ọ̀tọ̀ Ọlọ́run yóò tó fún wa láti má fi ènìyàn ṣe ìgbẹ́kẹ̀lé wa kò sẹ́nikẹ́ni tó lè gbà wá là o bí kò ṣe Jésù Kristi ṣe lórí ọ̀rọ̀ àti sin Ọlọ́run ṣe lórí ọ̀rọ̀ ìdarí orílẹ̀-èdè àfi ká képe Ọlọ́run káàdé ìlú ìgbàgbọ́ wa dúró tiri nínú rẹ̀ iṣẹ́ bayérayé tí Jésù Kristi ṣe gẹ́gẹ́ bí olùgbàlà aráyé ni ó fi hàn ní ọjọ́ tí ogun kẹ́tẹ́kẹ́tẹ́ wọ Jerusalem a ní láti máa tẹ̀lé àpẹẹrẹ yìí bí adarí nínú onírúurú ìpè àti iṣẹ́ wa láti ṣiṣẹ́ fún ayọ̀ àti ìtúsílẹ̀ àwọn ènìyàn tí a pè wá láti ṣe ìjọba lé lórí fún ìròyìn ọjọ́ ìsinmi ọpẹ́ kò nítumọ̀ ti ara bí di gbígbé ga nínú ayé wa bí ara wa bá di gbígbé ga nínú ayé wa ọjọ́ ìsinmi ọpẹ́ kò ní ìtumọ̀ ẹnu ní àgbò bí ìsìn ti ara bá di gbígbé ga nínú ara wa àkọsógbó afọ́nsẹ̀ yìí Sakaraya orí 9 ẹsẹ̀ 9 ẹjẹ́ kàkà papọ̀ yọ gidigidi ìwọ ọmọbìnrin Síónì ó ìwọ ọmọbìnrin Jerusalem kíyèsí ọba rẹ ń bọ̀ wá sọ́dọ̀ rẹ òdodo ni ó sì ní ìgbàlà ó ní ìrẹ̀lẹ̀ ó sì kẹ́tẹ́kẹ́tẹ́ àní ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́. lórúkọ Ọlọ́run là ń kí ẹ̀yin bàbá wa àti màmá wa fún àkókò tí ẹ fi sílẹ̀ láti darapọ̀ mọ́ nínú ẹ̀kọ́ Bíbélì ti ọ̀sẹ̀ yìí gbogbo aládùn àkókò ìpolówó Ọlọ́run yóò máa tó fún wa. ẹ̀yin tẹ́ ń wà nílé adúpẹ́ lọ́wọ́ yín gidigidi oore ọ̀fẹ́ Ọlọ́run kò ní fi ayé wa sílẹ̀ èmi náà ní ọ̀rẹ́ yín Ọpẹ́olúwa Ògúnlẹ́yẹ.